A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Gẹ́gẹ́ bí Ààrẹ Muhammadu Buhari ṣe ń sààmì ayẹyẹ àyájọ́ ọjọ́ òṣìṣẹ́ ìkẹyìn rẹ̀ lónìí, àwọn àjọ òṣìṣẹ́ kò fún ìjọba rẹ̀ pẹ̀lú àwọn gómìnà ní èsì ìdánwò tí ó bójúmu rárá. Wọ́n ní sáà rẹ̀ túbọ̀ mú òṣì àti ìṣẹ́ bá àwọn òṣìṣẹ́ àti gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n ṣe àlékún owó àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ ní ọ̀sẹ̀ tí ó kọjá, síbẹ̀ owó ọ̀hún kò mú ìyípadà bá ọ̀wọ́ngógó oúnjẹ àti ohun èlò. Àjọ tí ó ń bójútó ìṣirò National Bureau of Statistics ní oṣù kẹta ọdún yìí ṣe àfihàn wípé ọ̀wọ́ngógó ti fò sókè sí 22.04%. Bákan náà ni Báǹkì Àgbáyé náà sọ wípé orílẹ̀-èdè Nàìjíríà wà lára àwọn tí ó ní ọ̀wọ́ngógó jùlọ lágbàáyé. Wọ́n ṣe ipò keje ní ilẹ̀ adúláwọ̀ ní ọdún tí ó kọjá. Nígbà tí ààrẹ gba ipò ìjọba ní ọdún 2015, jálá epo wà ní ẹ́tàdínláàádọ́rùn-ún 87 náírà, ṣùgbọ́n ní báyìí jálá epo kan ti wà ní ẹ̀rìndínnígba 196 náírà pẹ̀lú gbogbo àyọkúrò owó epo tí ìjọba rẹ̀ ń ṣe. Wọ́n ṣe àpẹẹrẹ afẹ́fẹ́ ìdáná àti owó iná ẹ̀lẹ́tíríkì pẹ̀lú gbogbo dákúrekú rẹ̀ tí wọ́n lọ sókè gọbọi láàrin ọdún 8. Lóòótọ́, ìjọba rẹ̀ ṣe àfikún owó òṣìṣẹ́ tí ó kéré jù láti ẹgbẹ̀rún 18,000 náírà 18,000 náírà sí 30,000 náírà, ṣùgbọ́n owó oúnjẹ tí ó fò sókè láti 9.78% sí 22.72% ti gbá àfikún yìí wọlẹ̀ pátápátá. Nígbà tí àjọ àwọn òṣìṣẹ́ ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lánàá síwájú àyájọ́ òní, wọ́n ní àwọn gómìnà pàápàá kò kọbi ara sí ìgbé ayé ìrọ̀rùn àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Aṣojú ọmọ ilẹ̀ Nàìjíríà ní orílẹ̀-èdè Sudan, Safiu Ọláníyan, ti fajúro sí ìhà tí ìjọba àpapọ̀ kọ sí kíkó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n há sí ilẹ̀ Sudan pẹ̀lú gbogbo rògbòdìyàn tí ó ń lọ lọ́wọ́ ní orílẹ̀-èdè náà. Ó wá rọ àwọn tí ó sì há sí orílẹ̀-èdè ọ̀hún láti ṣe sùúrù nítorí pé kò sí ní ìkápá wọn láti gba ọkọ̀ tí yóò kó wọn kúrò ní ilẹ̀ Sudan. Ó fi kún un wípé àwọn òṣìṣẹ́ ẹ́mbásì pàápàá fi ara kááṣá nínú rògbòdìyàn ọ̀hún. Ọláníyan sọ ọ̀rọ̀ wọ̀nyí lẹ́yìn tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fi ẹ̀sùn wàhálà tí wọ́n ń kojú kọ́ wọn lẹ́sẹ̀. Ó tẹ̀síwájú wípé ẹ̀ka ìjọba tí ó wà fún ìmójútó ọ̀rọ̀ ará ìlú àti àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ni ó ń ṣe ètò ọkọ̀ tí wọ́n ní láti tẹ̀lé àṣẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch bákan náà. Ìgbìmọ̀ iléeṣẹ́ Aliko Dangote Foundation ti pinnu láti ṣe ìrànlọ́wọ́ fún ìjọba àpapọ̀ àti iléeṣẹ́ ọkọ̀ òfurufú Air Peace nípa kíkó àwọn ọmọ Nàìjíríà tí wọ́n há sí ilẹ̀ Sudan padà wá sílé. Olùdarí iléeṣẹ́ ọ̀hún, Zuwaira Yusufu, sọ wípé àwọn yóò rí dájú wípé wọ́n kó àwọn wọ̀nyí padà kí wọ́n sì pèsè ìgbé ayé ìrọ̀rùn fún wọn lẹ́yìn tí wọ́n bá padà sí orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ṣe àpèjúwe ìrànlọ́wọ́ tí àwọn pèsè nígbà àrùn Ebola, àrùn COVID-19 àti ìrànlọ́wọ́ wọn fún àìmọye ẹgbẹ̀rún àwọn aláìnílélórí ní ìlú Yobe, ìpínlẹ̀ Borno. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Iléeṣẹ́ tí ó ń mójútó ìgbòkègbodò ọkọ̀ òfurufú Federal Airport Authority of Nigeria (FAAN) àti àjọ adarí ilé kíkọ́ ìpínlẹ̀ Èkó Lagos State Building Control Agency (LASBAICA) ti pawọ́pọ̀ wó ilé 13 ní agbègbè Àjàó Estate ní ìlú Ìsọlọ̀ látàrí àìgbàṣẹ tí ó lòdì sí òfin ilé kíkọ́ ti ìlú Èkó. Yàtọ̀ sí àìní ìwé àṣẹ, àwọn ilé ọ̀hún tún ṣe lòdì sí ààbò pápákọ̀ òfurufú Muritala Muhammed nítorí pé ó wà lórí ọ̀pá epo. Alábòójútó LASBAICA, Gbọ́láhàn Owódùnní, tí í ṣe ayàwòrán ilé, sọ wípé àwọn tí ń bá onílé wọ̀nyí sọ̀rọ̀ láti ọdún 2016. Ẹ̀ẹ̀mẹrin ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti fún wọn ní ìwé kí àwọn tó gbé ìgbésẹ̀ ilé wíwó ọ̀hún.
Ó tẹ̀síwájú wípé bí àwọn kò bá wó ilé wọ̀nyí nítorí owó àti ẹwà wọn, ó léwu gidigidi nítorí bí ọ̀pá epo bá bẹ́ lójijì, ó lè jó ilé tí ó lé ní 200 lẹ́ẹ̀kan náà. Ó wáá gba àwọn ará Èkó ní ìmọ̀ràn láti máa kàn sí àjọ náà kí wọ́n tó bẹ̀rẹ̀ iṣẹ́ ilé kíkọ́. Bákan náà ni alámòjútó FAN, Hyacinth Ugwu náà sọ wípé orí ilẹ̀ pápákọ̀ òfurufú tí ìjọba àpapọ̀ gba ìṣàkóso rẹ̀ láti ọdún 1944, 1972 àti 1975 fún ìdàgbàsókè pápákọ̀ ni àwọn wọ̀nyí kọ́ ilé lé lórí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Olórí àjọ àwọn ọmọ ilẹ̀ Ìgbò tuntun, Ohanaeze Ndigbo, Olóyè Emmanuel Nwanyanwu ti rọ Ààrẹ Muhammadu Buhari láti dá olórí ajàfún-òmìnira ilẹ̀ Biafra, Mazi Nnamdi Kanu sílẹ̀ kí ó tó di ọjọ́ 29 oṣù yìí. Adarí tuntun náà sọ wípé Kanu jẹ́ ohun èlò pàtàkì nínú ìjíròrò, kò sì lè ṣe àwọn wọ̀nyí nínú àhámọ́. Ó ní ẹ̀ka ìdájọ́ ti dá Kanu sílẹ̀, ìdùnnú àwọn ni láti rí i wípé wọ́n yọ̀ǹda rẹ̀, pàápàá jùlọ láti lè mójútó ìlera rẹ̀ kí ó má bàa kú sínú àhámọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Olùdarí agbègbè àjọ elétò ìdìbò fún ìpínlẹ̀ Adamawa tí wọ́n jáwé gbélé ẹ̀ fún, Udu Yunusa Hari, ti ṣàlàyé wípé ìdúkookò mọ́ni security pressure ni ó fà á tí òun fi ṣe ìkéde èsì ìdìbò alábàádì fún àtúnṣe ìbò gómìnà tí ó wáyé ní ọjọ́ 15 oṣù tí ó kọjá. Yunusa ni ó yọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ sí ibi àkójọpọ̀ èsì ìdìbò ní wákàtí méjì síwájú àkókò ìkéde láti ṣàfihàn Aishat Binani gẹ́gẹ́ bí olúborí nínú ìdìbò gómìnà. Ìgbésẹ̀ yìí mú kí àjọ elétò ìdìbò jáwé gbélé ẹ̀ fún un, tí àwọn agbófinró sì bẹ̀rẹ̀ ìwádìí lórí rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Sun. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.